is it not the same country tẹ́nìkan lead àwọn èèyàn tó bẹ́ẹ̀ lọ pàdé Boko Haram táwọn ọmọ ológun sọ pé ibi ló yẹ káwọn fèsì náà tọ́gà wọn ní kásá lọ báyìí táwọn Boko Haram. ọ̀rọ̀ yẹn ti ṣe kọ́kọ́ sọ lẹ́yìn. Is it a religion matter? sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yeah partly religion we must not run away from the truth partly religion. tí wọ́n ti ta bá nà lára ń ro. bẹ́ẹ̀ni. ebi bàtàrà ni wọ́n pariwo. wọ́n pariwo sókè. ìgbà tí wọ́n pariwo ṣèjọba wa ò gbọ́ ni. ìgbà tí wọ́n ń gbé pósí tí wọ́n lọ ń sin àwọn èèyàn. Benue State. ní Benue State ní Plateau. ìgbà tí wọ́n lọ sí Ondo ní Ọ̀wọ̀. wọ́n bọ̀ láti church. tí wọ́n pa àwọn èèyàn nànú. wọ́n wọnú church ní Ọ̀wọ̀. ẹ kó ṣẹlẹ̀ ní pápá sọ́sọ ṣùgbọ́n ǹjẹ́ nítorí bẹ́ẹ̀ níbi tí wọ́n ti bá sí àwọn ní òjò orí bẹ́ẹ̀ níbi tí wọ́n ti bá sí pápá sọ́nà wà náà sí òjò orí bẹ́ẹ̀. ìwà ṣe pé àwọn tó kú ló ń dun ọmọ tó ń sunkún yẹn tó ló ń wo àwọn tó pa àwọn tó kú tí wọ́n jubilate tí wọ́n rìn lọ tán bọ̀ ok ẹ ṣe tí ó dẹ̀ sí òfin tó mú wọn tó sàrùn tó mú wọn. I like that. mo wá like America for one thing whether ẹbẹ kàn sí wọn mo sọ̀rọ̀ kan fẹ́ nìkan ní ìjẹta wọ́n ní statistics nǹkan tí ń lọ lọ́wọ́ ní each country wọ́n dàbí àwọn bí o èlùbọ́ nǹkan kan làwọn lébì àwọn ní àwọn tí wọ́n ti pòṣíṣẹ́ káàkiri different worlds àwọn pòṣíṣẹ́ àwọn èèyàn wọn tó fún wọn ní data they have the data of Nigeria whether we want to lie or not just this month 2018 or 2017 December àwọn pé kí ẹni watch night service àwọn tí wọ́n pa níjọ́ yẹn they are over 175 that was the time tó sọ pé television station kan ní Nigeria ibẹ̀ mo ti rí pósí kékeré coffin kékeré pé ta ló wà ń bẹ̀ tí reporter ibi ní pé òun bú sẹ́kún kò lè rìkọ́ọ̀dù mọ́ wọ́n pa wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n wọ ọ̀wọ̀ nínú Catholic Church there was a time tí kí lorúkọ máa Martin Kuka tó ní pé Azam àti ọ̀nà ayé kan tó sọ pé kí ni Catholic fi ṣe àwọn people yìí gan tó ṣe pé ìgbà wọn pa àwọn kan ní Kogi ẹ kúrò ń bẹ̀ come to Taraba State tó fi sún tí white danjiwa tó pé this time around ó yá ẹ ṣe nǹkan báyìí and the point is this religious that pè ní not that pé bóyá wọn harm àwọn not that pé bóyá wọn ṣe àwọn the Muslims wọn wọ mosque láwọn ibì kan ní Izikebi or Gombe State ṣùgbọ́n what we are saying ni pé àwọn tó wá wọ́n ṣe pé àwọn wá níwà yìí pé ISWAP làwọn Islamic State for West African Province wọ́n dẹ̀ declare àwọn local government kan pé this place o this is what we are for you to come and say okay we want to Islamize ìyẹn la against it and exactly that was the position of those people who were killing ìdínú táwọn kan ṣe dìde pé no àwọn onígbà that is the more reason America sọ pé number of Christians tó kú wọ́n ní data ìlọ́dọ̀ o they have the data and with all sincerity they have the data now the point is this there are facts they want to Islamize yeah there are facts àwọn kìíní ní Islamic State of West Africa ntí ìbọn sọ ni wípé ẹ lè máa fi religious program sórí platform ọlọ́pàá sí. now kó sí pọ́pá ní nǹkan tó burú tí pé kò sí justice lórí àwọn tó pa farabalẹ̀. pípa yẹn náà burú ṣùgbọ́n pé. we are not getting it fẹ́mi. our leaders are not conscious of our society. ẹ̀mẹ̀ pé we are multi-religious multi-ethnic ni wa and you are coming up with a Muslim ticket. gbogbo ẹ tí bá ń pààyàn kí wọ́n pa wọ́n. Muslim ticket ẹ̀mẹ̀ pé sọ̀sà kò sí tó burú náà o meritocracy only anybody ẹ̀rú àwọn ìpínlẹ̀ if anybody lẹ́nu lò but there are some people tó jẹ́ pé religious leaders àwọn náà incite wàhálà yìí ẹ Muslim same ticket Christian onígbà they went as far as United States they went as far as other countries láti lọ incite wọn against Nigeria so our leaders náà kí ló táwọn náà ò tó party kan wu society tàn belong sí kọjá kó reflect lórí government. ó ní ọ̀rọ̀ Trump níta mẹ́nu bàlánà I wonder why some people should be jubilating for Trump's threats. Báwọn fẹ́ kó àwọn wà gbogbo wà kankan. Ulterior motive ni. They have ulterior motives. No. Is that no? Yes. Fulfillment aspirations will not come to pass. Because there are some people who will never want Nigeria to survive. There are some people who kakekuma jesse say afisa wadaruni. I not there play into Trump's hand because our multi-dimensional. We played into his hands. But notwithstanding, saying but ẹnìkan tó sọ̀rọ̀ gidi ní gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ Kwankwaso ni. Rabi Kwankwaso. Ó sọ láàárọ̀ yìí. Kwankwaso said. Ó sọ ọmọ ọ̀rọ̀ àwa ní ká mójútó security wa or ní ká tẹ̀mọ̀ àwọn religious leaders wa àwa ní ká ensure pé I take care welfare àwọn èèyàn wa wípé níta ní lọ́dọ̀ America
ó ní pé intelligence sharing kọ́ dẹ̀ ràn án lọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan ogun láti fi lè confront táwa náà bá ní will àti lè ṣe. But America jẹ́ ká realize one thing, and which I also want us to realize, there's a difference between kind of equipment, the difference between cardiology orí yín ó yàtọ̀. Because if you have a wrong mentality and ideology, equipment pàṣípò àríjẹ́bẹ̀ ọmọ àwọn Boko Haram gbogbo equipment ti America kó fún wa, àwọn Boko Haram gbogbo ẹ̀ bọ́ sí, ọwọ́ àwọn bandit gbogbo ẹ̀ kú sí. Is it not the same country tẹ́nìkan lead àwọn èèyàn tó bẹ́ẹ̀ lọ pàdé Boko Haram táwọn ọmọ ológun sọ pé ibi lọ́yẹ káwọn fèsì náà tọ́gà àwọn ní kásá lọ báyìí táwọn Boko Haram. ọ̀rọ̀ yẹn ti ṣe kọ́kọ́ sọ lẹ́yìn o ṣùgbọ́n ẹ má sọ ọ̀rọ̀ yẹn ó ti ṣe kọ́kọ́ sọ lẹ́yìn o. He said what is right. ìtọ́ ẹ kó ṣẹlẹ̀ ìtọ́ ẹ kó ṣẹlẹ̀ ní pápá sọ́sọ ṣùgbọ́n ǹjẹ́ torí bẹ́ẹ̀ lọ́jọ́ wà rí bẹ́ẹ̀ àwọn ní òjò orí bẹ́ẹ̀ níbi tí wọ́n ti pàṣẹ kwakwanso náà wà náà sí òjò orí bẹ́ẹ̀. náà pásítọ̀ ẹ bá ti lọ solution ẹ bá ti lọ solution ẹ jẹ́ sọ̀rọ̀ lórí kwakwanso yẹn náà. do you want to say anything kí n tó bẹ̀rẹ̀. mo fẹ́ sọ̀rọ̀ na ìbọ̀dọ̀ tó wọlé tí Trump fi ń lérí pé òun kọ́ bógun bọ̀ bàbá àti ìyá tí wọ́n tẹ̀lé àgàrí àwọn sílẹ̀kùn lẹ́ẹ̀ fún Trump tó fi pé Trump ní ọ̀rọ̀ now báwo ni aláàta ó sì lè sẹ́wọ́ sọmọ pé máa bọ̀ ọmọ yẹn ti download gbogbo everything nípa bàbá rẹ̀ fún ẹni tó jọ̀ta bàbá rẹ̀ gbogbo information bí nǹkan ṣe ń lọ òun làwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ti pariwo fún bàbá àti ìyá wọn nulẹ̀ pé tí wọ́n dá wọn lóhùn tí wọ́n sì tá a bá nà lára ń ro. bẹ́ẹ̀ni nígbà tára ni wọ́n pariwo. wọ́n pariwo sókè. ìgbà tí wọ́n pariwo ṣèjọba wa ò gbọ́ ni. ìgbà tí wọ́n ń gbé pósí tí wọ́n lọ ń sin àwọn èèyàn. Benue State ní Benue State ní Plateau. ìgbà tí wọ́n lọ sí Ondo ní Ọ̀wọ̀. wọ́n bọ̀ láti church. tí wọ́n pa àwọn èèyàn nànú. wọ́n wọnú church ní Ọ̀wọ̀. section 14 tó gbé ojúṣe lé bàbá àtìyá lọ́wọ́ pé ẹ̀mí àti dúkìá àwọn aráàlú o ẹ mójútó o ẹ̀kọ́ ẹ̀ ṣe ẹ̀jẹ̀ sì ń sàn bàlàbàlà. ìkan lára àwọn ọmọ inú ilé ó dúró sínú sàárè tí wọ́n gbẹ́ pẹ̀lú àwọn òkú ó sì ń ké sí ìbọ̀dé ìta pé ẹ máa wò ó bàbá àtìyá àwọn tó ń gbé ẹ̀tọ́ ọ̀hún lé lọ́wọ́ fún dáàbòbò àwọn bó ṣe ṣayé àwọn rèé o. ìwà ń ṣe pé àwọn tó kú ló ń dun ọmọ tó ń sunkún yẹn tó ló ń wo àwọn tó pa àwọn tó kú tí wọ́n jubilate tí wọ́n rìn lọ tán bọ̀ láyọ̀ ẹ ṣe tí ó dẹ̀ sí òfin tó mú wọn tó sàrùn tó mú wọn. I like that. yóò wá ti wò pé bàbá gan ṣé kìí ṣe pé bàbá mọ̀ sí bí wọ́n ṣe ń pa wọ́n. bí wọ́n pa wọ́n lé náà ṣé ẹ̀wọ̀n mọ̀ wọ́n tó wọ́n ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ṣé Trump wá lẹ́tọ̀ọ́ láti fẹ́ mọ tójú bọ tó ń ṣẹlẹ̀ nínú ilé ọmọ inú ilé gangan dunnú pé àlejò ń bọ̀. ṣùgbọ́n irú àlejò náà ẹ bó ń gbọ́ ọmọ inú ilé tí ẹnìkan ránṣẹ́ pé ń ta tó ń fún lóúnjẹ tó ń tọ́jú ẹ̀ sẹ́ẹ̀lù pé inú rò ní máa dùn pé kí ní àǹfààní bàbá tó fún neglect responsibility tó neglect responsibility lórí òun ṣe surrogate father ní í ṣe tí ò kíta ibi tó ń sùn ibi tó ń jẹ ibi tó ń mu ẹ mọ̀ pé tablet bá ti fi responsibility mi responsibility ló sọ mí dòbí. wọ́n mú èlò fi wo yẹn. responsibility ló sọ mí dòbí. same analogy ilé tó lò lèmi náà lò. bàbá tó níyàwó mẹ́ta. ṣẹ́ńgbọ́ tí kan lọ àwọn ọmọ ìyàwó ṣẹ́ńgbọ́ àwọn kan tó wá jẹ́ pé òun ló wá bọ́ bẹ́ẹ̀ tó wá jẹ́ pé àwọn méjì yòókù rọ́pò fìyà já wọn. tí wọ́n wò pé akélódé tó fi lè mọ̀ jẹ́ wá á bàjẹ́ mọ́ lọ́wọ́ tẹ́kọ̀ bó ti ń gbin èkùrọ̀ náà fẹ́ èkùrọ̀ tu bó ti ń gbin lánàá fa náà tu wọ́n wá tó wọn àwọn náà rán àgbọ̀nrín kó wá jẹ lá àwọn rán olè kó wá kóṣù lóko ọ̀yà ṣẹ́gbọ́n àwọn náà wá fún ìlédè pé ẹni yìí ń fẹ́ bí pa wá àwọn ọmọ orogún ni o àwọn ọmọ orogún yìí ló wá wò pé kàkẹ́ kúkú méje ṣèṣe yóò fi ṣàwádànù kádàlẹ́ ìwọ náà kílẹ̀ ìwọ náà àwọn ti ní láàgbénu lé ìmọ̀ tẹ́lẹ̀ àwọn ti sọ́pà àgbénu lé ìmọ̀ àwọn ti láàlọ́nu lé yìí ẹ̀ẹ́dẹ̀lẹ̀ wá tó ẹ̀ẹ́dẹ̀kanlẹ̀ máa wò yín lọ àti láàgbénu lé yìí ẹ̀dá wò ó lọ àwọn kan sì wò pé àwọn tá a fẹ́ gbénu lé ẹ ti fara ní wọ́n gbọ́n tá à ń jẹ́ nílẹ̀ lẹ́ti kó ẹ jẹ́ kára àtàwọn fẹ́ jẹ́ àdàrú kí gbogbo ẹ̀ wọ́
so bó ti lọ analogy inú ilé èmi náà lo analogy inú ilé. wọ́n fẹ́ fi wèrè wo wèrè ni. wèrè wo ló wèrè wèrè òsì lè wo wèrè ọlọ́pàá ló ń wo wèrè neurologist orí ẹ̀pẹ́ ló ń wo wèrè. bẹ́ẹ̀ni wèrè lè wo wèrè ẹgbẹ́ wọn ní wèrè wèrè square ni wọ́n. wèrè ó ju méjì ni wèrè lè wo wèrè. bẹ́ẹ̀ ti gbọ́. a neurologist sound neurologist psychologist. tó kọ̀wé tó mọ̀ wèrè. olóòdà wèrè wè pé n ti ṣe wèrè ilé o. specialist ni wọ́n àwọn ní òwò wèrè. olóbẹ̀rin wèrè mọ̀ yàtọ̀ sẹ́rin èèyàn gidi. ní sísè orí mi. wà á lọ bí tẹ́ ń lọ yẹn o ẹjẹ́ pé ní ọ̀dọ́ aláyọ̀tú ẹ̀bọ̀ èmi ò mọ philosophy èmi ò mọ. èyí bẹ́ẹ̀ lọ sàn. ẹ jẹ́ kí n lọ sí. mo jẹ́rìí ẹ. sẹ́rí Trump ó ní oore ọ̀fẹ́ láti wá síbi torí pé America wọ́n ti position ara wọn as police of the world. I agree with you pé there may be a lot of reasons tó fẹ́ fi mú wá pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ilé lápá kìíní àti nínú ilé lápá kejì. There was a time mo wà lórí platform báyìí mo dẹ̀ sọ kankan pé that was under Buhari tó bá ṣe pàgbára wa ò bá ká Bandit, ISWAP, Al-Qaeda, Bokoharam ní Nàìjíríà. We can beckon to the people from Texalonia. Mo yọ láti inú báyìí. Nígbà máa bọ̀ wá ẹ wá ràn wá lọ́wọ́. Kì í ṣe pé no ẹ wà àwọn sójà wa. Permit wọ́n ń ṣiṣẹ́ o and I respect you wọ́n ń gbọ́ mi báyìí o. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ infiltrated now. Good that's why wọ́n uncle trust ara wọn mọ́. Wọ́n bá wọn sọ ìgbẹ́ ti gbẹ̀bọ̀ wọ ẹ̀yìn. Wọ́n lọ sí ẹ̀pù wọn náà. Wọ́n ti pẹ́ wọn ní sójà ní Kaduna. wọ́n pa sójà náà. wọ́n tún jí sójà gbé. ẹ wo gbà táwọn Kaduna ní NDA Defense Academy. ẹ wo gbà táwọn Boko Haram lọ dírẹ́sì bíi United Nations sójà táwọn blue kìíní kan tí wọ́n lọ rún àwọn sójà tiwa tí wọ́n wá ṣe discover pé all these are ISWAP. Now the point is. àkàn sáré wá bí ọ̀nà èkó wọn ti náà lọ́nà aṣọ sójà náà tọ́jú ẹ lọ́nà wọ̀ tọ́jú wọn gbé wọn gbó. so kò sí believe mọ́ ìdínú tó ṣe pé a need láti bẹ́kàn pé máa bọ̀ mo wá like America for one thing whether ẹ bẹ́kàn sí wọn mo sọ̀rọ̀ kan fẹ́ nìkan ní ìjẹta wọ́n ní statistics nǹkan tí ń lọ lọ́wọ́ ní each country wọ́n dàbí àwọn bí o èlùbọ́ nǹkan kan làwọn lébì àwọn ní àwọn tí wọ́n ti pòṣíyẹ káàkiri different worlds ẹ wo tí ṣẹlẹ̀ Cambodia gbà kan ẹ wo tó ṣẹlẹ̀ Vietnam gbà kan ẹ wo ṣẹlẹ̀ China gbà kan ẹ wo ti North Korea gbà kan ẹ wo káàkiri bá wọ́n pòṣíṣẹ́ àwọn èèyàn wọn tán fún wọn ní data they have the data of Nigeria whether we want to lie or not just this morning. Is it a religion matter? sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yeah partly religion but we must not run away from the truth partly religion ṣùgbọ́n kan lè sọ fún ni pé America yeah good 2018 or 2017 December àmọ́ pé kí ẹni watch night service àdúrà yẹn la ló mọ̀ ń gbà between December 31 to 1st of January crossover night àwọn tó máa ń pè ní watch night ní Deeper Life ẹ mọ̀ tó àwọn náà máa ń pè ní watch night ẹ ṣe so àwọn alágẹ̀ẹ́jì àbí àwọn tí wọ́n pa níjọ́ yẹn they are over 175 that was the time tó sọ pé television station kan ní Nàìjíríà ibẹ̀ mo ti rí pósí kékeré kọ́fìn kékeré pé ta ló wà ń bẹ̀ tí rìpọ́tà ibi ni pé òun bú sẹ́kún kò lè rìkọ́ọ̀dù mọ́ wọ́n pa wọn lọ bẹ́ẹ̀ wọ́n wọ ọ̀wọ̀ nínú Catholic Church there was a time tí kí lorúkọ máì Martin Kuka tó ní pé Azam àti ọ̀nà ayé kan tó sọ pé kí ni Catholic fi ṣe àwọn pípù yìí gan tó ṣe pé ìgbà wọn pa àwọn kan ní Kogi ẹ kúrò bẹ́ẹ̀ come to Taraba State tó fi sún tí white and Jew àtọ́ pé this time around ó yá ẹ ṣe nǹkan báyìí and the point is this religious that pè ní not that pé bóyá wọn harm àwọn not that pé bóyá wọn ṣe àwọn the Muslims wọn wọ mosque láwọn ibì kan ní Kebbi or Gombe State ṣùgbọ́n what we are saying ni pé àwọn tó wá wọ́n ṣe pé àwọn wá níwà yìí pé ISWAP làwọn Islamic State for West African Province wọ́n dẹ̀ declare àwọn local government kan pé this place o this is what we are but àwọn other nations inú wọn ò lè dùn sí even Nigerians inú wọn because níbí we believe in we are not so by God here tó bá ṣe pẹ́ lẹ́sìn ìbílẹ̀ ni ẹ máa ṣe lọ tó bá ṣe pẹ́ ní ìkíníkan ní ẹ máa but for you to come and say okay we want to Islamize ìyẹn la against it and exactly that was the position of those people who were killing ìdínú táwọn kan ṣe dìde pé no àwọn onígbà that is the more reason America sọ pé number of Christians tó kú wọ́n ní data ìlọ́dọ̀ o
they have the data, and with all sincerity they have the data. Now the point is this. I don't want to No, there are facts. No, there are facts. They want to Islamize. Yeah, you never want. There are facts. àwọn tó ní Islamic State of West Africa. èyí sọ àbọ̀. let me land please let me land sẹ́rí tọmọdé ò bàbá tán yóò bá àròbá. àròbá sì rí. àròbá sì ní bàbá ìtàn sẹ́rí I don't want to agree number one wípé wọ́n mọ̀ wá wípé genocidal Christian genocidal lánàá mi agree pé àwọn kan ní máa ìpẹ́ ẹja mọ̀ pa Christian I don't want to agree that máa gbọ́. But it is not wrong pé Christians have been killed and Muslims also have been killed. Yes. Now ẹja go historical which we did a little bit yesterday torí àwọn tí ò gbọ́ wa. ẹ jẹ́ màá kàn mú pápápá let me start with Boko Haram. Boko Haram nǹkan bá wá ṣẹ́gbọ́ is Bokoharam. Bokoharam ìtumọ̀ ẹ̀ ní wípé wọ́n fẹ́ western education. ẹ ṣe ń gbọ́ mi. Western education tẹ́ fẹ́ àwọn ni proponent of Western education. Many Christians are the proponent, church the proponent of Western education. Even our Muslims that gbé Western education dání wọ́n eliminate wọn because it's not only Christians ló gbé Western education dání. We have Muslims that pay ṣé o gbọ́ akọ́lá kàwé ṣé Western education kọ́lá kà so they hated Western education. Ìdí tó fi bẹ̀rẹ̀ ní bọ́ọ̀lù ní wípé during the time of Kanuri Empire El Kanemi ni ò jẹ́ kí Usman Fodio kó overcome kó conquer Kanuri Empire. So they have to start from the unconquered territory. Náà ti bẹ̀rẹ̀ ìyẹn bẹ́ẹ̀ yẹn pé àwọn yẹn so Christian wà ní firing line jù firing line ni pé àwọn wo ni proponent Western education not that they want to kill Christians even kò jẹ́ Muslim ni proponent ẹ̀tẹ́gbẹ̀dá nígbà yẹn they eliminate all of them. Are you getting me? Yes. Now let's talk about the North Central. Mbalola, are you getting him? I am not getting him. Mo farabalẹ̀ mo bọ̀. Let's talk about the North Central. Ṣùgbọ́n the North Central consists of Taraba, Plateau, Benue and all the rest. Yeah, most of them are predominantly Christians. Good. Now who are the one tormenting them? They are the Fulani herdsmen. Kí ló lé Fulani herdsmen débẹ̀? Because wọ́n bí ní pé gbogbo peter ọba ti dé. Ruga ló lé wọn débẹ̀. Ruga. Now because of the climate change. ẹ jẹ́ n sọ̀rọ̀ bàbá yìí because of the climate change